A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ. Lónìí ní ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìlú Àbújá dá ẹ̀sùn tuntun tí adarí ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB Nnamdi Kanu pè, wípé kí wọ́n gba ìyọ̀ǹda òun títí di ìgbà tí ilé-ẹjọ́ á fi gbé ìdájọ́ kalẹ̀ lórí ẹ̀sùn tí ìjọba àpapọ̀ pè takò ó. Kàkà bẹ́ẹ̀, níṣe ni adájọ́ Binta Nyako pàṣẹ kí wọ́n tètè ṣe ìgbẹ́jọ́ rẹ̀ lórí ẹ̀sùn oníkókó méje tí ìjọba àpapọ̀ pè takò nílé-ẹjọ́. Nínú ẹ̀sùn tí Kanu pè nípasẹ̀ ikọ̀ agbẹjọ́rò rẹ̀ tí Aloy Ejimakor darí ní ọjọ́ 5 oṣù kejì ni ó ti rọ ilé-ẹjọ́ kí wọ́n yọ̀ǹda rẹ̀ látàrí àìlera. Ejimakor ṣe àríyànjiyàn wípé kò sí àní-àní wípé Kanu ní ìpèníjà àìlera tí ilé ìwòsàn ìjọba àpapọ̀ ti fìdí ẹ̀ múlẹ̀. Ó ní àyẹ̀wò ara ṣe àfihàn wípé Kanu ní àìsàn ọkàn àti ẹ̀jẹ̀ ríru. Ó ní gbogbo ìtọ́jú tí wọ́n fún un ni kò kájú ẹ̀. Ó fi kún un wípé bí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ṣe ń fi Kanu sínú àhámọ́ ní gbogbo ìgbà ń ṣe ìpalára fún ẹ̀mí rẹ̀, ṣùgbọ́n bí wọ́n bá yọ̀ǹda rẹ̀, yóò fún un ní àǹfààní àti gbáradì láti kojú ẹ̀sùn tí wọ́n fi kàn án. Lẹ́yìn èyí ni Ejimakor ṣe ẹ̀sùn wípé bí wọ́n ṣe ń dá ẹjọ́ yìí dúró jẹ́ ẹ̀bi ìjọba tó ń fi gbogbo ìgbà ṣe àtúnṣe ẹ̀sùn. Ilé-ẹjọ́ pe àkíyèsí wípé Kanu ti fìgbà kan rí kọ ìpè sí ilé-ẹjọ́. Agbẹjọ́rò ìjọba àgbà Mòfin Adégbóyèga Awomolo tako ẹ̀bẹ̀ Kanu bí ó ti tẹnumọ́ wípé kò sí àrídájú wípé Kanu yóò padà wá sí ilé-ẹjọ́ fún ìgbẹ́jọ́ bí wọ́n bá ti yọ̀ǹda rẹ̀. Awomolo sọ fún ilé-ẹjọ́ wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ láti bójútó ẹ̀mí Kanu bí ó ti rọ ilé-ẹjọ́ kí ó da ẹ̀sùn ọ̀hún nù kí wọ́n jẹ́ kí ìgbẹ́jọ́ tètè wáyé lórí ẹ̀sùn rẹ̀. Ó ní gẹ́gẹ́ bí ìwé òfin ọdún 1999 ṣe là á kalẹ̀, afẹ̀sùnkàn gbọ́dọ̀ ní ẹ̀rí àrídájú wípé àwọn aláṣẹ kọ̀ láti fún un ní ìtọ́jú tó péye nínú àhámọ́. Ó ní kò sí kókó ẹ̀sùn tí ó lè fún Kanu ní àǹfààní àti gba ìyọ̀ǹda nítorí síwájú àkókò yìí ni Kanu ti tàpá sí òfin ilé-ẹjọ́ nígbà tí wọ́n gba ìyọ̀ǹda rẹ̀. Adarí àjọ IPOB tí wọ́n kọ́kọ́ fi ọwọ́ ṣìkún òfin mú ní ìpínlẹ̀ Èkó ní ọjọ́ 14 oṣù kẹwàá ọdún 2015 ni ó ti wà ní àhámọ́ láti ọjọ́ 29 oṣù kẹfà ọdún 2021. Adájọ́ Nyako ní ó yọ̀ǹda rẹ̀ ní ọjọ́ 25 oṣù kẹrin ọdún 2017 lórí àwáwí àìlera lẹ́yìn tí ó ti lò bí oṣù 18 nínú àhámọ́. Lẹ́yìn ìyọ̀ǹda tí ìgbẹ́jọ́ ṣì ń lọ lọ́wọ́ ni adarí IPOB sá kúrò lórílẹ̀-èdè lẹ́yìn tí àwọn ológun ṣe ìkọlù sí ilé rẹ̀ ní afárá Ukwu Ibeku ní Umuahia, ìpínlẹ̀ Abia, ìkọlù tí ó yọrí sí ikú díẹ̀ lára àwọn alátìlẹyìn rẹ̀. Lẹ́yìn èyí ni wọ́n tún fi ọwọ́ ṣìkún òfin mú un ní orílẹ̀-èdè Kenya. Ní ọjọ́ 19 oṣù kẹfà ọdún 2021 kí àwọn ẹ̀ṣọ́ aláàbò tó rù ú padà sí orílẹ̀-èdè Nàìjíríà ní ọjọ́ 21 oṣù kẹfà ọdún 2021. Lẹ́yìn ìgbésẹ̀ yìí ni adájọ́ gbà á sí àhámọ́ tí ó wà títí dòní. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio ti sọ wípé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìṣekúpa àwọn ológun 16 ní Ọjọ́bọ̀ tí ó kọjá ní ìlú Okwama, ìjọba ìbílẹ̀ Gúúsù Ughelli, ìpínlẹ̀ Delta, wọn kì í ṣe ará ẹkùn Niger Delta tàbí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tí ó ń sọ̀rọ̀ lónìí níbi ìfọ̀rọ̀wérọ̀ lórí àbá méjì tí Sínátọ̀ Abdulaziz Yar'Adua láti Katsina Central àti Ededafinon láti Delta Central ní ààrẹ ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ọ̀dọ́ tí ó ṣekú pa àwọn ológun wọ̀nyí lè jẹ́ irinṣẹ́ mercenaries. Ilé ìgbìmọ̀ ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣekúpa àwọn ológun bí wọ́n ti sọ fún ìgbìmọ̀ tó ń ṣàmójútó iléeṣẹ́ ológun orí omi, ilẹ̀ àti òfurufú láti ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn aláṣẹ iléeṣẹ́ ológun kí
wọ́n gba àlàyé lórí ohun tí ó ṣe okùnfà ìpanipa ìfọnáfọnṣu tí wọ́n ṣe fún àwọn ológun. Ilé ìgbìmọ̀ wá ké sí ìjọba àpapọ̀ kí wọ́n tètè gbé ìgbésẹ̀ láti ṣe àwárí àwọn oníṣẹ́ láabi bí wọ́n ṣe dúró ìṣẹ́jú kan láti fi bu ọlá fún àwọn olóògbé ológun. Ṣùgbọ́n ilé ìgbìmọ̀ kọ̀ láti dúró ìṣẹ́jú kan fún àwọn ará ìlú tí wọ́n ṣekú pa láàrin rògbòdìyàn yìí bí wọ́n ṣe sọ wípé àwọn kò tíì mọ iye wọn. Bákan náà ni ilé ìgbìmọ̀ kọ̀ láti gba àbá fún ìpèsè ohun amáyédẹrùn láti ọ̀dọ̀ àjọ alámòójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì NEMA gẹ́gẹ́ bí Sínátọ̀ Daffy ṣe dá a lábàá. Wọ́n pinnu wípé àwọn ẹbí ológun tí wọ́n ṣekú pa ni kí wọ́n tètè pèsè fún gẹ́gẹ́ bí igbákejì ààrẹ ilé ìgbìmọ̀ Sínátọ̀ Barau Jibril láti àríwá Kano ṣe dá a lábàá tí Sínátọ̀ Toni láti àríwá Anambra sì kín in lẹ́yìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn akọ̀ròyìn kan ni a gbọ́ wípé wọ́n ti fi sí àhámọ́ sínú ọgbà ilé-ẹjọ́ gíga ìlú Òṣogbo ìpínlẹ̀ Ọ̀ṣun lónìí bí ilé-ẹjọ́ ṣe ń gbọ́ ẹ̀sùn lórí ìyọ̀ǹda ọmọ ẹgbẹ́ Ọ̀ṣun Park Management System Ọlálékan Oyèyẹmí tí gbogbo ènìyàn mọ̀ sí Emir ni ó ti ń jẹ́jọ́ lórí ẹ̀sùn oníkókó 10 lára rẹ̀ ní ìlẹ̀dí àpòpọ̀, ọ̀rọ̀ òdì, ìṣekúpani àti ìwà dàlúrú. Ó bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi bí agbẹjọ́rò Edmond Biromoni ṣe pè fún ìyọ̀ǹda rẹ̀, ṣùgbọ́n abánirojọ́ lórí ẹ̀sùn yìí Rabiu Usman láti olú iléeṣẹ́ ọlọ́pàá ní ìlú Àbújá tako ìpè fún ìyọ̀ǹda ní Ọjọ́bọ̀ tí ó kọjá tí ó mú ilé-ẹjọ́ sún ìgbẹ́jọ́ sí ọjọ́ Ìṣẹ́gun. Níbi ìgbẹ́jọ́ ni Biromoni ti sọ fún ilé-ẹjọ́ ìgbésẹ̀ láti jọ̀wọ́ ìpè fún ìyọ̀ǹda bí ó ti pe àkíyèsí sí ìyọ̀ǹda mìíràn tí ó pè ní ọjọ́ 13 oṣù kẹta ọdún 2024. Lẹ́yìn gbogbo atótónu ni wọ́n ṣàkíyèsí wípé àwọn afurasí jàǹdùkú ti ya wọ ilé-ẹjọ́ lọ́pọ̀ yanturu tí wọ́n ti so àwọn akọ̀ròyìn tí wọ́n wá ṣe àkàálẹ̀ ìgbẹ́jọ́ yìí mọ́lẹ̀ lẹ́yìn tí adájọ́ ti sún ìgbẹ́jọ́ síwájú. Àwọn jàǹdùkú tí wọ́n ṣe ìdánimọ̀ àwọn akọ̀ròyìn nígbà tí ẹjọ́ ṣì ń lọ lọ́wọ́ ni wọ́n ti lérí láti ṣe ìkọlù sí àwọn akọ̀ròyìn lẹ́yìn ìgbẹ́jọ́. Fún 40 ìṣẹ́jú ni àwọn akọ̀ròyìn kò lè fi inú ọgbà ilé-ẹjọ́ sílẹ̀ lẹ́yìn ìdájọ́ títí di ìgbà tí àwọn ọlọ́pàá tí wọ́n rán wá ṣe àmójútó ọgbà ilé-ẹjọ́ tó sìn wọ́n jáde nínú ọgbà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Edo ti darí adájọ́ àgbà adájọ́ Daniel Okugbowà láti gbé ìgbìmọ̀ ẹlẹ́ni 7 dìde láti ṣe ìwádìí ẹ̀sùn tí wọ́n fi kan igbákejì gómìnà Philip Shaibu. Ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ ni ó fi ẹ̀sùn kan igbákejì gómìnà wípé ó ṣe àṣemáṣe látàrí bí ó ṣe ń tú àṣírí ìjọba fún ará ìlú. Ìgbìmọ̀ yìí ni wọ́n ń retí kí ó ṣe ìwádìí tó lọ́rìn lórí ẹ̀sùn kí wọ́n sọ ohun tí ó bá tọ́ lé lórí. Bí a kò bá gbàgbé wípé ìbẹ̀rẹ̀ oṣù yìí ni ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Edo bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìyọninípò tako Shaibu, ṣùgbọ́n Shaibu sẹ́ ẹ̀sùn wípé ẹnikẹ́ni kò fún òun ní ìwé àkíyèsí ìyọninípò impeachment notice láti ilé ìgbìmọ̀ gẹ́gẹ́ bí agbẹnusọ Honourable Blessing Agbebaku ṣe sọ ní ibi ìpàdé. Àìlèrí Shaibu fún ní ìwé àkíyèsí ojúkorojú ni ó yọrí sí bí wọ́n ṣe àfihàn rẹ̀ nínú ìwé ìròyìn gẹ́gẹ́ bí agbẹnusọ ṣe sọ, ṣùgbọ́n nínú lẹ́tà tí wọ́n fi ṣọwọ́ sí ní oṣù kejìlá ọdún 2024 ní ọjọ́ kejìlá oṣù kẹta ọdún 2024 tí wọ́n pe àkọlé rẹ̀ ní àkíyèsí ìyọninípò Service of Impeachment Notice tí amúgbálẹ́gbẹ̀ẹ́ igbákejì gómìnà Charles Olúbáyọ̀ bu ọwọ́ lù ní Shaibu ti sẹ́ wípé ẹnikẹ́ni kò fún òun ní lẹ́tà
ó ní Ṣáíbù ti rìnrìn àjò láti ọjọ́ kẹta oṣù kẹta. Fún ìdí èyí kò sí bí ó ṣe fẹ́ rí lẹ́tà gbà. Àwọn alátìlẹyìn Ṣáíbù ní ìgbàgbọ́ wípé wọ́n mọ̀ọ́mọ̀ gbógun tì í nítorí èròǹgbà àti gba ipò lẹ́yìn ọ̀gá rẹ̀ gómìnà Godwin Obaseki. Níbi ìdìbò abẹ́lé tí ó wáyé ní ọjọ́ 22 oṣù kejì ọdún 2024 ni Ṣáíbù ti jáwé olúborí tí wọ́n fi yàn án gẹ́gẹ́ bí olùdíje du ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP). Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọ̀kan lára àwọn olùpèsè sinimá àgbéléwò lórílẹ̀‐èdè Nàìjíríà, Nkechukwu Nnadi tí gbogbo ènìyàn mọ̀ sí Andy Best ti di olóògbé. Nnadi tí a gbọ́ wípé ó ti ń bá àìsàn wọ ìyá ìjà láti ọjọ́ díẹ̀ sẹ́yìn ni ó di olóògbé sí ilé ìwòsàn aládàáni kan ní ìlú Owerri, ìpínlẹ̀ Imo lónìí. Olùdásílẹ̀ Best of Nollywood Award Ọ̀gbẹ́ni Ṣeun Olókètúyì ni ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram bí ó ti kọ wípé Nnadi ti di olóògbé. Kí ó tó di olóògbé, òun ni ọ̀gá àgbà fún iléeṣẹ́ Andy Best Production. Òun ni ó ṣe àgbékalẹ̀ àwọn ìlúmọ̀ọ́ká fíìmù àgbéléwò bíi Lion of Africa, White Poison, My Father's Cup àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó jẹ́ ọmọ bíbí ìlú Isiala ní ìjọba ìbílẹ̀ Mbano, ìpínlẹ̀ Imo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.